الجبار فينا لنا علم وللجهلاء مال لنا علم وللجهال مال. gbogbo ẹ̀yin tẹ́ pọ́n mẹ́jọ máa yọ ni ó fi yọ máa gbọ́ ìgbà tá a fà sọ pé lànà ìlímọ̀ táwọn wá wí ohun ẹ̀yìn ọ̀há ní wí ń bì nítorí pé gbogbo ẹni tí ń bẹ nínú ayé tó bá ti nímọ̀ Ọlọ́run yin àwọn tó dáa fún tì ní òfin ní fìmọ̀ ṣòfò Masha Allah làbùkù òfin ní kankan fámìlì ẹ̀ lànà ilmu walil ikhwanu malun. lana ilmu walil ikhwanu malu lana ilmu walil ikhwanu malu. nígbà tí ilẹ̀ dàrú tí wọ́n máa fi àìmọ̀kan kí àwọn kan lọ nísìn bàbá lè bí ọmọ arúgbó náà kọ́kọ́ lọ kéwú kọ́kọ́ sì lówó ẹni ó lówó òun ẹ̀ ní pé lálẹ́ ìmọ̀kan ikhwanu yín ọmọ ìyá àti yíhun owó yẹn yóò fi spọ́sọ̀ onímọ̀. bàbá imam ọlọ́run dákun mọ́sá jẹ́ sí pẹ́ o Allahumma amin. ọlọ́run mọ́sá jẹ́ sí pẹ́ o Allahumma amin. ọlọ́run mọ́sá jẹ́ sí pẹ́ o àbákà nàbùwà Muhammad sallallahu alaihi wasallam bọ́lọ̀ ti bòyín fúnra rẹ̀ lọ́dọ̀ rẹ̀ bí èèyàn kan ló bá sọ pé òun lòun ṣe sábàbí tó jẹ́ kádàrá ó dòdòdó àkí wọn pé wọ́n ṣe é àmọ́ bí wọ́n ti rí nínú ìrántí yín náà lẹ́rí ibi wọ́n jẹ́ dénú bí múra yín ti tó lọ́jọ́ kàn yín bẹ́ẹ̀ bá sinmi múra náà irú yìí tuntun bọ̀ lọ́la náà tó kàn yín. Masha Allah. gbogbo wa náà ká tara bẹ̀ ya fọ́tò pé kí ni ọlá tiwa náà yóò béèrè lọ́wọ́ wa tó bá dé àbí ọlọ́run àfààná Muhammad bẹ̀ẹ́ ọlọ́run járí sí rí fọ́njọ́ náà Allahumma amin. ọlá nàbọ̀wà Muhammad. Sallallahu alayhi wa bàbá wa Sheikh Abdul Latif Al-Aghna sallam. Amid al-Markaz Amin. àwọn náà kí bàbá imam Sheikh Abdul Ghaffar Al-Aghna àwọn náà kí bàbá imam Sheikh Ibrahim Al-Aghna àwọn náà kí àwọn bàbá imam fáwọn Uthman Al-Aghna gbogbo tí ń jà Al-Aghna lápapọ̀ à ń panupọ̀ kí bàbá imam adamallahu hayatakum wa dawlatakum bijahi la hawla wala quwwa illa billah. bàbá Al-Aghna ẹ̀rọ pẹ̀sẹ̀ àdúrà fún bàbá Magaji tó máa pé gbà fún gbà fún ìmáàmù nìtúmẹ̀ náà ní ṣé àgbà fún yín aláyé àgbà fún wọn yín. làwọn gbà fún yín ọ àná gbà fún yín ọ Ẹni wọn máa- kan ti ń gbà fún yín báyìí. ààyè tí a wà yìí kì í ṣàjòjì wa. Hayyakumullah. bá a bá lọ jímọ̀ tá a bá ń bọ̀ wá àwọn bàbá wa kan bẹnu léyà yìí àwọn máa fún wa ní kọ́bọ̀kọ́bọ̀ ńjọ́ náà ló ń bá kí gbogbo wọn pọ̀. àti ẹ̀wà wóró Masha Allah. a máa jẹyìn àì bí n ṣe gbàgbé tó nípìnlẹ̀. bá a bá ti gbà tó di ọba tán a sì ń bọ̀ wá gáka wá gbà tiwa náà Masha Allah. wọ́n fún wa ní kọ́bọ̀kọ́bọ̀ tuntun wọ́n sì tún bu ẹ̀wà wóró fún wa Masha Allah. àṣẹ tí wọ́n ń rà kalẹ̀ náà ni Allahu akbar. ọlọ́run ní jẹ́ n bá padà sí ibú. Allahumma amin. gbogbo òkìlọ̀ lẹ ti gbọ́ láàyè yìí Naam. wọ́n ní bàgbàlagbà bá wà lérí ìṣesí mẹ́ta àìfíṣe ẹ̀yẹ àgbà tó bá pá lérí àìfíṣe ẹ̀yẹ ẹrù tó rù bọ́mọ kéke bá rù ọ̀ràn ọ̀wọ̀ Masha Allah. àgbà tó sì yọkùn àìfíṣe ẹ̀yẹ ntàgbà kónú tó fi yọkùn àfà bọ́mọ ké bá kónú inú wọn ó ṣe Yọ bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ ni ntàgbà rí tójú ẹ̀ fi jìn Masha bọ́mọ ike bá rí ojú wọn rà kó ni. Masha Allah. bàbá wa yìí ní alẹ́tọ̀ àti ṣàdúrà fún bí gbogbo àyẹn bá wáyà yín nǹkan tí wọ́n máa ń pè yín lákìísí náà bí n bá sì wí wọ́n ní pé wọ́n máa ń pè yín sí ìṣesí ìmáàmù àná Sisi ìmáàmù àná. wàláhì tàlà ẹ dákun sẹ́ ìbínú sí mi Hayyakumullah. ọ̀pọ̀lọpọ̀ wáàsí tí wọ́n máa ń ṣe láàyè yìí wọ́n máa ń pè yín sí skinu Hayyakumullah. Wọ́n máa ń pè yín sí ìṣesí ìmáàmù àná. ìṣesí ìmáàmù àná tí wọ́n ń pè yín sí yìí nǹkan méjì lè mo rí ń bẹ̀. Hayyakumullah. nǹkan alákọ̀ọ́kọ́ wọ́n ní bàbá ìmáàmù àná bó wọ́n ṣe bẹ̀rẹ̀ wàláhì tàlà sahitu bi nafsi Wọ́n láwọn jẹ́rìí fún rárá wọn mo títí mà kó sọ́kọ́ àwọn. mo gan ní ìmáàmù nígbà tí ìmáàmù kú olóko ńjọ́ kan tí wọ́n ń bọ̀ wálé pẹ̀lú pickup wàláhì ṣe bí ẹ ṣe bẹ̀rẹ̀ nu Hayyakumullah. dáwùlà wọn bẹ̀rẹ̀ sí lọ díẹ̀ títí ọlọ́run fi ń yí padà ń fi ń yí padà tábà níbo ni ìmáàmù àná bá dé wàláhì ibi owó wọn bá dé Allahu akbar. gbogbo ẹni ọba lóhun mọ ìmáàmù dáadáa tí wọ́n bá ròyìn wọn wàláhì rí owó ni bọ́ bá dọ́dọ̀ ìmáàmù bùkátà òbíyá ìbẹ̀lẹ̀ yìí náà ti gbé yìí
Allahu akbar. ta ní wádọ̀ yín nísìn tí ẹ̀ máa fi nǹkan sí lápò Masha Allah. yàtọ̀ sẹ́fílòkù lásán tó bówó dé ni ẹ̀ lè máa padà sí i. Allahumma amin. wàdùn alámúnásìrá náà láṣẹ lápánupọ̀ wa ọlọ́run ló sọ fún àná Muhammad Allahu amin. ó ní ma wadda'aka rabbuka wa ma qala walal akhiratu khayrun laka minal ula. òun ló ṣe bẹ́ẹ̀ fún mọ́mú àná tí gbogbo ayé fi mọ̀ ayé ọmọ yìí náà ti dáadáa Allahumma amin. wọ́n tẹ̀ tí mọ̀ yín náà ẹ̀ ní wọ́ọ̀kù láíláí Allahumma ààrẹ ní sí àmì àmì 1 amin. àmì 2 Amin. àmì 3 Amin ya Allah. wadduha alam nasraha. Bismillahir rahmanir rahim. Wadduha Wadduha wal layli idha saja. akí bàbá wa àdó àgbà adakumullah abqakumullah tawallahu fa'awwa wa wajadaka dalan fahada wa wajadaka a'ilan fa'aqna wa amma al-yatima fala taqhar wa amma as-sa'ila fala tanhar wa amma bi ni'mati rabbika. fún wọn pé ní kàràkàrà ilẹ̀ Yorùbá ìmáàmù tó senior mi tó kù bàbá ìmáàmù Muhammad Basiru Tànání bàbá ìmáàmù tó tún mi wò ó dàbí pé àwọn lé lógójì ọdún ó lé méjì ni wọ́n fi lọ èmi ti lé lọ́kàn báyìí ta ti ń bẹ ní àyè ibi tẹ ní amúlọ́wọ́ kọ́nà wá wọlá pé mímọ̀ sí òsì mbẹ̀ ọgbọ́n kọ́ agbára kọ́ ó wu Ọlọ́run ló jẹ́ ká lo gúngùn ẹ̀mí nínú ẹ̀ Ọlọ́run kó jẹ́ ká lo gúngùn ẹ̀mí ńbẹ̀. ọ̀dọ́ ni mo fi débẹ̀ kódà ẹ̀yin tún pẹ́ díẹ̀ jù mí lọ torí mi ò tí ì ní nìkáyì tí mi jẹ mọ́mù. That is 1986 January 16 ni mo jẹ ìmáàmù lu ọgbà ọ̀rọ̀ láì tí níyàwó ńlé lẹ́yìn ìgbà mo jẹ ìmáàmù tẹ̀mọ́ tó sẹ̀ so igi méní méjì lónìí ó lé lọ́kànlógójì ọdún tọ́lọ̀ ti pé abẹ́ńbẹ́ ọba tó ṣẹ́wà kù ni mo fẹ́ fọlá rẹ̀ tọrọ fún yín afẹ́fẹ́fẹ́ ìjíjà igi okòwò ṣùgbọ́n lọ́wọ́ pé gbé wa lọ ọba tó jẹ́ káwọ́ ogun lẹ́mí ń bẹ̀ Ọlọ́run jẹ́ ogun lẹ́mí àmín ọlá Muhammad lọ́dọ̀ Ọlọ́run ọlá hamina ọlá hamina ọlá méjèèjì tó papọ̀ lé yín lórí bàbá wa Imam Muhammad Basiru Tànẹ́ wọ́n lo 40 ọdún àtọdún méjì bàbá ìmáàmù tòní Muhammadu Basiru tòní àwọn fi 40 ọdún àtọdún méjì àwọn fi jẹ́ sẹ́mọ̀ pé méjèèjì ti papọ̀ kọ́lọ̀n wọlá méjèèjì Ọlọ́run jẹ́ ẹkùn lẹ́mí àmín Ọlọ́run jẹ́ kẹkùn lẹ́mí ọlá Muhammad lọ́dọ̀ ọlá hamina ọlá hamina gbogbo mínímíní gbogbo panipani gbogbo múnimúni gbogbo jíníjíní gbogbo kíníkíní Ọlọ́run mọ́ fi ilé wọn lọ́wọ́ ọlá Muhammad lọ́dọ̀ Ọlọ́run ọlá hamina ọlá hamina ọjọ́ tí mo dórí ipò bàbá wa bí kan ní Ọlọ́run mọ́ mú ẹ mọ́ fà ẹ fẹ́ni máa mú ẹ mọ́ mú ẹ má fà ẹ fẹ́ni máa mú ẹ tọ́pọ̀ mọ́ aráyé ò dá wọ́n ní ká púpọ̀ mọ́ mú ẹ mọ́ fà ẹ fẹ́ni máa mú ẹ. Ẹ bá wí bẹ́ẹ̀ fún bàbá wa ìmáàmù. Àmú yín má fà yín fẹ́ni tí ó mú yín. Má mú yín má fà yín fẹ́ni tí ó mú yín. Ọmọ aráyé wòrú wọn ní ká púpọ̀. Má mú yín má fà yín fẹ́ni tí ó mú yín. Ara Ọlọ́run ní báyìí. Ara Ọlọ́run ní yín tí gbogbo ayé ọmọ péjú wò pé níbi ìlú ìṣerí ẹni Ọlọ́run fẹ́ tó yàn ní Ọlọ́run tó yàn yín kó jẹ́ kẹ́ lógúngbọ̀n ẹ̀mí Àmín ya Allah. ọlá hamina ọlá hamina ó dá mi lójú pé bẹ́yàn bá dé ipò ọba wa dúrágbà tó bá dé ipò tán àwọn kẹ̀kẹ́ ó sẹ̀ mọ́ sọ̀kalẹ̀ sí lára gbogbo ohun tó yẹ kó sọ̀kalẹ̀ sí yín lára tí wọ́n fi mọ̀ pé ẹ̀rù ní Ọlọ́run sọ̀kalẹ̀ sí yín. Àmín ya Allah. ọlá hamina Àmín. ọlá hamina ọlá hamina ilahi ní mọ́tò fún yóò. Bàbá wa kí ìkàlẹ̀ bàbá wa àgbà bàbá wa àdúrà gbà. Wọ́n ní iṣẹ́ yín ọkà wọn lára níjọ́ ní ẹ bá wọn lé
gbàtà fi ń kiri káàkiri àwọn àfáà ńlọrin ẹ wá ẹ bá wọn ẹ sì tún ṣe wá sí níjó yé pé kìí ṣe kójú ayé lẹ̀ ń bá ká torí rí táwọn míì ń sá pé mo fẹ́ kí o sojú ìmáàmù ẹ wá ṣe lẹ́yìn èyí tẹ́ wá ṣe yìí ẹ kàn tún wá fi kàn mí sí ni nígbà tọ́lọ́ wọn fẹ́ gbà níyàn yín pátápátá àsìkò tí bàbá wa ìmáàmù ń gbéra múra páwọn fẹ́ dìde ẹ bá ṣe ṣéèwò àwọn àfáwà làágínà ni wọ́n ní kí wọ́n ṣe rábàná àmọ́ lọ́run rà níyàn yín kò fẹ́ kẹ́ ẹ tún wá lónìí kẹ́ ẹ tún má bá wọn ó wá ní ẹ̀sìn pẹ̀ kí ìgbà tán fẹ́ ṣe rábàná nínú ẹni tí ó sì wù wá ká gbádùn níjòkó yìí òun ni kò kàn nínú òun lẹ́nu kí o pé ẹ dákun ẹja tó fún yín níjọ́ mi kẹ́ ẹ padà wá kẹ́ ẹ lè wá nára tá ká gbádùn yín dáadáa amẹ́ríkùn mi tí yé ẹ bá wà yín náà ọ̀dọ̀ yín náà ni a gbà sọ̀kalẹ̀ ọlọ́run kó járe yín pẹ́ kí rábàná náà máa gbọ̀dọ̀ náà yín lọ ọlọ́run kó járe yín pẹ́. الصلاة على النبي الكريم صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم آمين. mo kí bàbá wa ìmáàmù ìlú Ọ̀gbọ̀rọ̀ ẹni tí ń bá ń lọ Ṣakí yóò gba Ọ̀gbọ̀rọ̀ kọjá ẹni tí ń bá ń lọ bàbá wa ti máàmù yé ti wé lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ ń lọ tí ń lọ lẹ́sà bàrùbá ọ̀dọ̀ Ọ̀gbọ̀rọ̀ lẹ́yìn ó gbà kọjá ṣùgbọ́n nínú orí táwọn àgbàlagbà wa tí wọ́n tẹ̀wálẹ̀ sí kalẹ̀ òun náà ni dídá tí wọ́n dá sí gbogbo olùkọ̀ọ̀kan tí ń wá o Ọlọ́run Ìlọrin ò bàjẹ́ lọ́dọ̀ wọn ni o bàbá bẹ́ẹ̀ bá máa sọ experience yín lára dídé orí ààyè yìí ìlú báyìí ṣe tún wá ìmọ̀ wọn ìlú báyìí ṣe tún wá ìmọ̀ wọn gbogbo olùkọ̀ọ̀kan tí ń wá wọn dáadáa àwọn tó bí wa tí wọ́n ṣe síbẹ̀ ni wọ́n lè pa wá o tí kálukú wá fèrí balẹ̀ pé ẹ̀dì bàbá fún wa bàbá wa máa mú ìlú Ọ̀gbọ̀rọ̀ Ọlọ́run bá wa san yín lẹ́san rẹ̀ látàárọ̀ ni wọ́n ti sọ pé àwọn ó gbéra gbígbéra wọn ọmọ wa dúró dè wọn kódà lọ́tọ̀ program ni mo pàtì nítorí pé wọ́n ń bọ̀ ṣùgbọ́n ìṣòro ọ̀nà afárajá nǹkan já tó di à ń lọ gbàgbà wo gbogbo ibi tí wọ́n lọ gbà lójó ọpẹ́ wọn pípẹ́ tá a pẹ́ yìí bíbá tá a bá wọn àníyàn wọn tí wọ́n ń bá bọ̀ Ọlọ́run fi ní kó ṣe déédéé gbogbo wa tẹ̀rí ìtọ́lọ́run ṣe fún wa yìí sì bá ń sọ alhamdulillah bẹ́yàn bá máa lóore adúpẹ́ Ọlọ́run sóore fún wa bẹ́yàn bá wa máa lóore kò tó bẹ́ẹ̀ kọ́ bọ́ta kókó wọn máa lóore torí fúnra rẹ̀ Ọlọ́run ti pọ́n àfá àlímìlé ẹ̀bá ń ṣe ṣéèwù fún bàbá ọba lọ́rin ṣéèwù wallahu ya'simuka minan nasi la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billah ilé áfíkan bàbá wa lọ́lọ́ba lọ́rin àti gbogbo agbègbè rẹ̀ àtọba àti ìlú àti gbogbo òjòyè dákun Ọlọ́run àti gbogbo àwọn àlùfáà má pa wá láyà nílọrin má pa wá láyà nílọrin má dà wá láàmú nílọrin fàsìkò mọ́mọ́ tuntun yìí tù wá láà kẹ́ni bàbá ọba lọ́rin ó gùn sí àti gbogbo òjòyè ọba lápapọ̀ bismillahir rahmanir rahim ilafi quraishin إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف آمين àwa bí Ọlọ́run àfi àánú Ọlọ́run àfi bí Ọlọ́run àwọn àgbàlagbà tí bàbá mọ́mọ́ àgbà tún ní tara wọn jáde àwọn olókọrí tí ó bàjẹ́ tówó kí tèmi àwọn ìmáàmùlálejò wọ́n fún mi lówó kan jẹ́ onínà tí mo wá bá tó ń ti bí ìtì bá wọn lé amówó lọ lé àfáàjẹ́ ń bà sí ń gbà kò ní bàjẹ́ pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀dàkùn ní ìwà àwọn àmọ́ bá sí tí fi hàn ṣe ń gbà ẹ̀yìnwó sí Ọlọ́run kọ́dà ẹ̀rí ti dùnnú tayọ̀tayọ̀ mo fi gbà ó ẹ̀dàkùn ní ìwà àwọn àgbàlagbà tàná tí wọ́n jẹ́ tán àwọn àgbàlagbà tàná tí wọ́n hùwà kò tún kànran wọn mọ́ Ọlọ́run bá bùkúrẹ́ alkiyama wọn Ọlọ́run bá bùkúrẹ́ alkiyama wọn Ọlọ́run bá bùkúrẹ́ alkiyama wọn àwọn àgbàlagbà tàná táyé ń retí ohun wọn lọ́dọ̀ yín tí wọ́n wá bá pàdé jímọ̀ tó lọ yìí àwọn àgbàlagbà tàná ayé ń retí ohun wọn pé ẹ mọ bàbá wa Imam ẹ̀tọ́ bisimilahi kulu wallahu fún yé wọn Ọlọ́run sábà fi jíṣẹ́ fún wọn Ọlọ́run bisimilahi rahman rahim kulu wallahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad iye wa bá ti pọ̀ tó yìí ẹ wà bá Ọlọ́run lọ́mọ yìí ojú àdúrà tí wọ́n ń rọ̀lé bàbá ìmáàmù lérí lójoojúmọ́
àmì èyí tí kálukú ń ṣe lójú wọn ní àyín kálukú nu Ọlọ́run nù èyí tí kálukú ń ṣe lẹ́yìn ló tóbi jù òun ló tóbi jù òun ló tóbi jù òun ló tóbi jù jọjímọ̀ tó lọ ìyàwó àsí ńlọrin àsí ńlọrin yóò fẹ́ di ìnáwó nùfà àmín bẹ́ẹ̀ ti ṣe ń jò ní ìnáwó Ọlọ́run bá dúpẹ́ fún yín ọwọ́ láwà ọwọ́ láti kírun àwọn bàbá alájẹ́ àgbà rán wa lọ sí Ondo State Ọ̀wọ̀ akírun jímọ̀ ní Ọ̀wọ̀ Ọlọ́run fèrè jìn wá ọkàn wá sì ń bẹ ń lọrin àgbẹ̀ jímọ̀ lọ́wọ́ tá à ń kírun ọkàn wá sì ń bẹ ń lọrin kálukú parí sàlámà lẹ́kùn tá a kó jímọ̀ Facebook là ń wò bó lọ sọlọ dáadáa sọlọ́run ní ọrọ̀rùn sọlọ́run ní ó ṣe kíní àti kíké àti tútú àti ìrun kíkí Ọlọ́run ní gbogbo ẹ̀ wá já sí dùn náà já sí rọrùn bàbá àbí Ọlọ́run àfààní Ọlọ́run àfibẹ́ àfògbó àtagbára rẹ̀ àfibẹ́ ní iye wa bá ti pọ̀ tó yìí ẹ bá ń ṣe làkàdíjákùn lè ilá fi ayatul kursiyyi Ọlọ́run wọlé ayé rẹ̀ táwọn èèyàn ń dájọ́ fún yín àtẹni tó ṣe lójú kálukú yọ gbẹ̀san ẹni ó ṣe lẹ́yìn kálukú yọ gbẹ̀san ẹni ó dénú ẹ̀ tó fi ṣe yọ gbẹ̀san ẹni tí ò dénú ẹ̀ yọ gbẹ̀san ìtawà sáà nídìí ni pé àníyàn tí ní kọ́lọ́run ó gbà àníyàn tí yín ní kọ́lọ́run kó gbà àníyàn tí yín ní kọ́lọ́run ó gbà laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina ra'ufun rahim fa in tawallaw faqul hasbiyallahu la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim bismillahir rahmanir rahim bi ilafi quraish ilafihim rihlatash shita'i was-sayf falyabudu rabb hadha al-bayt alladhi at'amahum min ju'in wa amanahum min khawf بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم àmín bàbá mufti Ọlọ́run bá dúpẹ́ fún wa bàbá mufti Ọlọ́run bá dúpẹ́ fún wa bàbá mufti Ọlọ́run bá dúpẹ́ fún wa Ọlọ́run wọlá pé Ọlọ́run wọlá ṣéwù wọn ni alimiskinu billah tí wọ́n wá ń fi ń jó kọ tí wọ́n ń jásí pé tí wọ́n ń pè ní miskinu billah ẹlẹ́ni tọ́rẹ ọwọ́ tẹ ẹni tó ní ẹnu tó lè fi gba nǹkan lọ́dọ̀ Ọlọ́run ẹni ó ní ọwọ́ tó lè fi gba nǹkan lọ́dọ̀ Ọlọ́run ẹni tí ń jẹ́ miskinu billah ẹni ó gbé páànù lọ́wọ́ ohun miskinu ti ẹ̀ ọ̀tọ̀ ni miskinu ti bàbá wa mufti miskinu ẹni tó lẹ́nu tá a fi gba nǹkan lọ́dọ̀ Ọlọ́run dákun Ọlọ́run mọ́sàjẹ́ bàbá mufti ó gùn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ okun ara pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà dákun Ọlọ́run ní kọ̀rọ̀ ní gbangba má bà ọ̀rọ̀ ti mufti náà jẹ́ má dẹ̀ ọ̀rọ̀ bàbá mufti rú bàbá malami ò bá ń dóòmà àfàkàlà Ọlọ́run máa bá wà pẹ̀lú wọn má bá fi ṣọ́ rẹ̀ sọ wọn bí wọ́n ti ga tóun ní náà tí yìí náà ń ga tí yìí dá Ọlọ́run má jẹ́ wọn kábùkù má jẹ́ àbùkù ọkàn wọn fáwọn méjèèjì ní ilà fi Quraish bismillahir rahmanir rahim li ilà fi Quraish إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف آمين gbogbo wa la mọ̀ yìí tí wọ́n ń pè ní ipò tí bàbá àmọ́ mú wáyé kọ́mọ́ wá jẹ́ páwà náà ni wọ́n mọ̀ wá bú wípé àfi wàhálà ń dààmú wọn ẹ wùjọ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ mo yin Ọlọ́run lára wọn o tí wọ́n bá ń sọ pé wọn arúgbó ṣe jẹ lè mọ́ àgbà mo rí lára bàbá mọ́mọ́ àgbà tó ní wípé arúgbó ṣe joyè yìí o máa ká lọ ó tún yá máa ká lọ ó tún yá máa ká lọ ó tún yá Ọlọ́run jẹ́ àlàáfíà ló kalẹ̀ o àlàáfíà tẹ́ máa fi dá wa lóhùn lọ́sàn-án tẹ́ máa fi dá wọn ajé lóhùn lóru kódà ẹ máa tún dá ayé lóhùn lóru tọ́ra àwọn kan bí òru ni wọ́n máa pè yín Ọlọ́run dákun mọ́sà yọ̀ǹda àlàáfíà bẹ́ẹ̀ tó pé Ọlọ́run mọ́sà yọ̀ǹda rẹ̀ fún gbogbo wa báyìí Ànábì sallallahu alaihi wasallam gbogbo kálukú atúnkọ ìtàn míì ilẹ̀ báyìí torí ìta àjókòó tá à ń ṣe yìí ìrò pé ó wáyé bẹ́ẹ̀ rí ìrò pé ó wáyé bẹ́ẹ̀ inú gbogbo àwọn bàbá ìmáàmù tí wọ́n ti kọjá kí wọ́n kí wọ́n sínú ilé tọ̀ ọ parí àmọ́ kí wọ́n ayé ọwá sàṣìjẹ́ pé afẹ́ rí àwa gba tẹ́ǹtì àlejò ọmọ wa kalẹ̀ kò wáyé bẹ́ẹ̀ rí kò wáyé bẹ́ẹ̀ rí àwa náà sì ti àti láwọn ó ti níye tó sojú wa ó níye tó sojú wa ọ̀kanu ẹlẹ́ẹ̀kejì òun làpọ́nlé ìmọ̀ kiri lé àwọn àgbàlagbà kíkí wọ́n sì fẹ́ gbàyàn lálejò èyàn lè pọ́n fẹ́ lè kíyàn kí wọ́n sọ pé láàsí ńlẹ̀ torí kò tẹ́ wa lọ́rùn
àmọ́ ayé ẹ kàn rí ìkìbálù lọ́dọ̀ gbogbo èèyàn ni ọlọ́run dákun abẹ́ àfààní rẹ̀ àfi bẹ́ẹ̀ bá wà pẹ̀lú yín o ọlọ́run má fi yín lẹ̀ o wala subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.